Aláròyé máa wí o. Wọ́n ju Oyinbo ọmọ Canada tó gbé egbòogi olóró wọ ilẹ̀ wa sẹ́wọ̀n ọdún 11. Ọmọbìnrin òyìnbó aláwọ̀ funfun kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Canada tọ́wọ́ tẹ̀ pé ó gbé egbòogi olóró tí wọ́n ń pè ní Canadian loud wọ orílẹ̀-èdè wa láìpẹ́ yìí ládájọ́ ilé-ẹjọ́ kan nípínlẹ̀ Èkó ti rán lẹ́wọ̀n ọdún 11 gbáko. Aláròyé gbọ́ pé ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kẹwàá ọdún yìí làwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró nílẹ̀ wa National Drug Law Enforcement Agency NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Èkó fọwọ́ òfin mú afurasí ọ̀daràn náà abilékọ Adrienne Munju tó wá láti Canada. Egbòogi olóró tó pọ̀ dáadáa ló gbé wọ ilẹ̀ wa pápákọ̀ òfurufú Muritala Muhammed International Airport níkẹjà lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ti tẹ̀ lẹ́yìn tí ọkọ̀ bàálù ẹ̀ KLM balẹ̀ síbẹ̀. Ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹwàá ọdún yìí níjọba ilẹ̀ wa fojú afurasí ọ̀daràn náà balẹ̀ ẹjọ́ gíga kan ìyẹn Federal High Court Èkó níwájú onídàájọ́ Dípẹ́ Olúdẹ̀yìndé ibẹ̀ ni wọ́n fojú ẹ̀ bá. Agbèfọ́ba Abu Ibrahim tó fojú afurasí ọ̀daràn náà balẹ̀ ẹjọ́ fi ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ kàn án. Àkọ́kọ́ ni pé ó gbé egbòogi olóró wọ orílẹ̀-èdè wa. Ẹ̀sùn kejì ni pé wọ́n bá ẹrù tó lòdì sófin lọ́wọ́ ẹ̀. Àwọn ẹ̀sùn náà ní ìjìyà ńlá wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ láwùjọ wa. Agbèfọ́ba sọ fádájọ́ pé olúwa mi ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kẹwàá ọdún yìí ni àwọn òṣìṣẹ́ àjọ NDLEA fọwọ́ òfin mú afurasí ọ̀daràn náà ní pápá ọkọ̀ òfurufú Muritala Muhammed International Airport lẹ́kọ̀ọ́. Ó kù díẹ̀ kó pòórá mọ́ àárín àwọn èrò ṣùgbọ́n ọwọ́ padà tẹ̀ wọ́n yẹ inú ẹrù ẹ̀ wò fínífíní wọ́n sì bá egbòogi olóró tí wọ́n ń pè ní loud Canadian loud níbẹ̀. Àlàyé tó ṣe ni pé $10,000 owó ilẹ̀ òkèèrè làwọn tó rán òun níṣẹ́ náà ṣèlérí pé àwọn máa fún òun lẹ́yìn tóun bá parí iṣẹ́ wọn tán. Agbèfọ́ba pé ẹlẹ́rìí kan tí í ṣe ọ̀kan lára àwọn ọ̀gá àgbà àjọ NDLEA Angela Mbasita tóun náà sì sọ̀rọ̀ tako olùjẹ́jọ́ níwájú adájọ́. Olùpẹ̀jọ́ wá rọ adájọ́ pé kó ṣèdájọ́ afurasí ọ̀daràn náà níwọ̀n ìgbà tó ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án àti pé àwọn ẹ̀rí táwọn kó wá sílé ẹjọ́ náà kì í ṣe kékeré rárá. Adájọ́ dá ẹ̀wọ̀n ọdún 11 pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n fún olùjẹ́jọ́ náà. Ṣá o, ó fààyè owó ìtanràn sílẹ̀ fún un. Ó ní lórí ẹ̀sùn àkọ́kọ́ kó san $50 mílíọ̀nù. Bákan náà ni kó tún san $50 mílíọ̀nù lórí ẹ̀sùn kejì tí àpapọ̀ owó tí yóò san yóò jẹ́ $100 mílíọ̀nù. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.